káàsán wọlé ìròyìn pàjáwìrì lẹ́ẹ̀kan sí o. Arákùnrin tẹ́ ń wò lórí fọ́nrán yìí wọ́n ń pè é ní kí ló ń pè é, Nten Ekpan, akọ̀ròyìn ni, àmọ́ wọ́n jí gbé ní Kogi, ní ìpínlẹ̀ Kogi. Ara ń tà ń sọ nìyẹn o, ara ń tà ń sọ gangan nìyẹn pé ìjọba wọn ò pèsè ìdáàbòbò ní 2023 yìí, kó tún jẹ́ pé ọ̀rọ̀ ajínigbé, àwọn tó ń jínigbé lọ́ tún ṣe oríṣiríṣi ibi. A dẹ̀ mọ nǹkan tíjọba ń ṣe lórí ẹ̀, ìyẹn la ní ká fi tó gbogbo wa létí náà pé n tó ń lọ rèé o, kò sunwọ̀n o. Àwọn tí wọ́n dẹ̀ ń ṣe oríṣiríṣi náà ní ọ̀rọ̀ ó tún tọ́ mọ́rọ̀ ìwéré ilé náà. Tẹ́ bá rántí gbogbo ilé eléńjẹ ló ń sìn tó ń pààyàn kiri àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Bóyá wọ́n á fi arákùnrin sílẹ̀. Mo rí ìròyìn yẹn ní àárọ̀ yìí lára èèyàn kan tó súnmọ́, wọ́n ń pè yẹn ní Agbajalingo, òun ló gbé ìròyìn jáde. Mo dẹ̀ ní ká fi tó wa létí o. Ara ń ta ṣe ń sọ pé ká máa kópa níjọba, ká máa bí ìjọba, torí iṣẹ́ ìjọba ni pé kán pèsè ètò ìdáàbòbò fún gbogbo àwa ọmọ ìlú. A rí jù báyìí lọ, a tún máa padà wá láìpẹ́ yìí. Bẹ́ bá ṣe ń rí ètò yìí, ẹ bá a máa pín. Ẹ ṣeun. Àṣìyàn wà lókè láti orí Odùduwà TV. Ẹ jẹ́ bá a subscribe sórí Odùduwà.